sípa ọgbọ́n ni ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún ẹ̀gbọ́n mi mo bá ọmọ ọlọ́dún olóṣù ní mọ̀ṣù rẹ̀ kà orí mo bá ọ̀kà sí rere ó sì dákun má bínú pé mo bá ọ láyé mo pè ọ́ lórúkọ orúkọ là á pè ládéládé orúkọ là á pè lóyè lóyè ó jàre ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún ìgbéga ọdún ìtẹ̀síwájú ló máa ṣe lọ́lẹ̀ Elédùmarè. àádọ́ta ọdún lórí òkè ẹ̀pẹ̀ kì í ṣe kéré mi o kì í ṣe mímọ́ ṣe rẹ̀ rárá mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó lóhùn yóò ṣàánú fẹ́ni tóhùn yóò ṣàánú fún àánú lórí gbà pérégedé ọmọ ọlọ́jọ́ bí ó ní mo ní ọ máa yọ̀ kó máa dùnnú tọrọdún rẹ lóde o orí oyin mọ́dún rẹ nínú afárá ejò lọ́mọ tiẹ̀ lápá èkó lọ́mọ tiẹ̀ lárèrè bá mi délé àgọ́ ọlọ́mọdún rẹ nínú Olúwa Olúwa yóò sì fún ọ lẹ́bùn ọdún gidi ọmọdé méjì létí ìyá ó yá nílùú Ọ̀wọ̀ níbi tá ti gbé bí ọlọ́mọ ìwọ lọmọ lọ́wọ́ mádẹ tí kì í jẹ̀rẹ̀dù tó rẹ̀dù ló ṣe bàbá ti rẹ̀ lóore lọ́jọ́ ọjọ́ sí igi àlùmíní ọmọye ọkà ìmẹ̀kọ ajílẹ̀tẹ̀ ní ọmọye ọkà dàndírí ajá òpóǹdà igi àlùmíní yóò dùn ọkà lódì kókó iyán abara funfun nínú oko ọkà abara páìpáì ọmọ alápòǹdà ṣe bá mẹ́kọ̀ dání ẹ̀bá mẹ́kọ̀ dání lọ́rẹ́ yẹ kúrú nílé bàbá tó bí ọlọ́mọ ńlẹ́ ọmọ afirùn náà lẹ̀ nígbàlẹ̀ bí bàbá yín bá fi igbó ṣẹlẹ̀ wọ́n á sì figbẹ́ ṣe gbòòrò wọ́n á sì fọ́n dẹ́dẹ́ pírímù lẹ́gàn ńlẹ́ ọmọ àlùmí yóò bọ́kà rẹ̀ iyán abara funfun nínú oko ọkà abara mi ní jọjọ wọn kì í dúró kọfílẹ ọmọ olóòpóhùn dà hàn ni wọn kì í bẹ̀rẹ̀ kọfílẹ ọmọ olóòpóhùn dà hàn bí wọ́n bá kunlé àlùmí ní dúdú wọn á sì kàn dẹ̀dẹ̀ rẹ̀ ní funfun ọmọ ọlọ́gbọ̀n ọmọdé tí kì í jẹ̀rẹ̀ ẹ̀dùn mo ní o máa dá gànjọ́gànjọ́ ọkọ̀ adéọlá ọ̀rẹ́ ń tẹ́ ọ̀ṣọ́dún nínú ó tún ṣe mí sí láṣẹ Elédùmarè ojú rẹ̀ ò ní rí bí ọ̀rọ̀ gbogbo tí wọ́n ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún àyà ò ní kú mọ́ lórí ò ní fàìsàn ló gbà lọ́lá Ọlọ́run àjíǹde ara yóò túbọ̀ máa jẹ́ fún ọ bàbá máa yọ̀ wá o ayọ̀ rẹ̀ ò ní dìbànújẹ́ bàbá máa yọ̀ kún ayọ̀ rẹ̀ yóò máa lé ní kò ní dín bàbá máa yọ̀ dé ayọ̀ t'Olúwa ti mú tọ́ wá ò ní fi ọ́ sílẹ̀ láṣẹ